Ìjẹ́bí abáwà àti Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú. Èyí a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi wípé àjíǹde òkú kò sí. Ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? Bí Kristi kò bá jíǹde, ǹjẹ́ asán ni ìwàásù wa, asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú. Àwọn wa nínú àwọn ọjọ́ ẹ̀rí Ọlọ́run pé ó ti jí Kristi dìde. Ẹni tí òun kò jíǹde, bí ó bá sì ṣe pé àwọn òkú kò jíǹde, nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde, ǹjẹ́ a kò jí Kristi dìde? Bí a kò bá sì jí Kristi dìde, asán ni ìgbàgbọ́ yín. Èyí wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. Ǹjẹ́ àwọn pẹ̀lú tí ó fi jẹ́ nísinsìnyí tí Kristi jíǹde kúrò nínú òkú, ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn. Nítorí ìgbà tí ó ní ṣe pé nípa ènìyàn ní ikú pa, nípa ènìyàn ní àjíǹde nínú òkú. Nínú Kristi báyìí ni agbára ẹ̀kọ́ kíkà náà bí Ọlọ́run tó kù kò kíkọ́ àti kíkà ọ̀rọ̀ náà. Màmá yẹn ti máa wà kí bàbá wa àmọ́ ó kí wọ́n wá ṣáájú wa ní ti orin tó kàn. Bàbá wa àmọ́ ó. Praise the Lord. Hallelujah. À ń tẹ̀síwájú nínú